Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sàn ọmọ lè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Assalamu alaikum ní gbogbo tẹ́ tí ń gbọ́ mi lórí èdè àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, akínyó, gbogbo ẹ̀yin tẹ́ wà ní London, tẹ́ wà ní Australia, tẹ́ wà ní United Kingdom, àtàwà Nàìjíríà akíwà o, gbogbo àtàwà nílẹ̀ Áfíríkà pàápàá gbogbo wa lákì, akí ọkùnrin, akí obìnrin, akí ọmọdé àti kí àgbàlagbà. Bẹ́ẹ̀ lájú wà lọ́wọ́ àwọn àjònílọ pátápátá, gbogbo ládéládé ìbà o, gbogbo olóyè lóyè ìbà o, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. Àjúbà lọ́wọ́ yúnú, bẹ́ẹ̀ ni àjúbà lọ́wọ́ àṣẹ ìdí pátápátá. Ọlọ́run aláàjù lọ á máa wà pẹ̀lú wa o. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí, ọba tó ṣẹ̀dá ayé àti ọ̀run. Ìbà lọ́wọ́ gbogbo àfáà pátápátá. Ìbà lọ́wọ́ gbogbo wòlíì pátápátá. Bẹ́ẹ̀ ni mo júbà lọ́wọ́ gbogbo àwa oníṣẹ̀ṣe, gbogbo babaláwo. Mo dúgbà lọ́wọ́ yín o. Ẹ kú àdúrà tẹ́ ń ṣe fún wa ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ nípa àjò ṣíṣe, nǹkan ìbílẹ̀ ṣíṣe mo fẹ́ sọ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé nǹkan ìbílẹ̀ ṣíṣe ká máa ṣáájò, ká lo ọṣẹ, ká síngbẹ́rẹ́ kò bá òun lára mu. Bọ̀ nítorí pé a jẹ́ ọmọ adúláwọ̀, a gbàgbọ́ pé ọ̀nà rèé láti jára wa gbà àbí láti sún síwájú lórí oore wa. Ẹ jẹ́ ká béèrè nípa ìràwọ̀ wa ká mọ̀ tó bá wa lára mu. Ǹjẹ́ a jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àjò mi wà tó jẹ́ pé béèyàn bá ṣe yóò ṣiṣẹ́ fún un, àmọ́ ayé ò mọ̀ parọ́ mọ́ kò mọ̀ yún. Ọ̀pọ̀lọpọ̀ àjò mi wà tó pé tó bá ṣe láàrin ọdún kan oṣù mẹ́fà oore rẹ̀ ó súnmọ́ ọ. Àmọ́ lè jẹ́ pé oore tó yẹ kó rí láàrin ọdún márùn-ún lọ kójọ ló súnmọ́ láàrin oṣù mẹ́fà àti ọdún kan yẹn. Tó bá ti wá ṣiṣẹ́ tán ó sì lè túnṣe mọ́. Àwọn iṣẹ́ mi wà tó pé o ò lè túnṣe mọ́ ẹ̀kan náà ni. Tó bá ti wá lò lẹ́ẹ̀kan tó ti ṣiṣẹ́ fún ọ, oore tó yẹ kó dé fún ọ láàrin ọdún márùn-ún tó yẹ kó máa dé sequential láàrin ọdún márùn-ún yóò ti fà wá láàrin oṣù mẹ́fà àbọ̀ ọdún kan. Ebi bá bẹ̀rẹ̀, Ọlọ́run má ṣe wá lólówó àná. La fi sọ fún wa wípé ọ̀nà wo là á gbà tá a fi rí àánú, iṣẹ́ àánú, àdúrà àánú ló yẹ ká máa ṣe. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n lágbára gbogbo òru àwọn kan báyìí tí wọ́n fi ṣàánú fún ọ. Iṣẹ́ agbára tọ́pàtọ́ òfin ní ká ọ. Àdúrà, sàárà, ìtọrẹ àánú, ìwà rere àti ètùtù ó ṣe pàtàkì púpọ̀ nígbésí ayé ọmọ ẹ̀dá. Nítorí gbogbo tá à ń bá ń ṣe ẹja máa rántí pé a padà jábọ̀ fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Bí mo ṣe ń sọ fún wa, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ọmọ ìràwọ̀ afẹ́fẹ́ ni. A ló ń ṣògùn ó fi 1 million ṣògùn, wọ́n gbá àwọn, wọ́n ṣe gbogbo ẹ̀. Irọ́ ni, wọn ò gbá ọ kò bá ràwọ̀ rẹ̀ mu ni. Ẹlòmíì jẹ́ ràwọ̀ omi tó jẹ́ pé èèwọ̀ ọṣẹ́, èèwọ̀ ìràwọ̀ rẹ̀ náà ṣe fún tí ò ṣiṣẹ́. Ìwọ tó o ṣiṣẹ́ sára tó fún ọmọ níṣẹ́ tó ń lò tó tún ń jẹ èèwọ̀ ìràwọ̀ rẹ̀
bó ló ti fẹ́ ṣiṣẹ́ ọ wà mọ̀ pé Fálékè ẹ jẹ́ dáhùn dúró báyìí mo sọ ẹ dákun ẹ bá mi gbọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ mi sówó ẹ gbọ́ mi sọmọ ẹ gbọ́ mi sáyẹ kó balẹ̀ ọ̀rọ̀ ni ẹ fi tí ìfẹ́ ẹ fi gbọ́ ọmọ Ọlátúnjí ni wọ́n mọ̀ lọ́dún ni wọ́n tún padà wá níjọ́ mẹ́jọ gbogbo ẹni tẹ́ ń láǹfààní àti wò wá ẹ dákun ẹ má gbàgbé láti tẹ subscribe láti wo àwọn fídíò wa yòókù fún ìbéèrè ẹ máa tẹ̀lé àwọn àdírẹ́sì àti nọ́mbà tó wà ní ojú ìwòran yìí ẹ má gbàgbé láti subscribe Ọlọ́run alájùlọ àwa pẹ̀lú wa ire àtàánú Ọlọ́run ní fi wálẹ̀ àjọrùn bẹ̀ nínú Àwòtán Garan ni I love you all. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.